Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Mo kí wa tó fi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Mo kí wa gbogbo àwọn ọmọ Yorùbá tá wà ní diaspora. Mo kí gbogbo wa lápapọ̀. Ọlọ́run á fi àsìkò yá fi gbé wa o. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Jíjẹ mímu wa kò ní nira. Ọ̀nà tí à ń gbà tàbí ń sọ̀rọ̀ ajé wa tó fi ń wọ́wọ́ wa, Ọlọ́run bò ní dínà rẹ̀. Kò ní nira tààrà tọ́ ìrọ̀rùn ló máa bá dé. Àmì àṣẹ. Mo kí bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé. Bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Bàbá wa HIL, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹ̀gẹ̀ kẹta. Ìpè kádé ọpẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́, kírùkẹ̀rẹ̀ kó dọ́kínní. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní bàjẹ́. Ogun ò ní wọ̀lú o, a ò ní rí já ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní rí já ẹ̀sìn káàkiri ilẹ̀ Yorùbá tó fi wá káàkiri orílẹ̀-èdè tí wàhálà ó ṣẹlẹ̀ tí ó kan orílẹ̀-èdè wa, tá máa lọ kọ́ ọmọ ogun lọ́bẹ̀, tá máa lọ jà, ọlọ́mọdé kárí. Àwọn tí ìjà dẹ̀ wà ń bẹ̀, Ọlọ́run kó bá wa paná rẹ̀, ọ̀pá náà fínfín, aláfíà ó wà káàkiri gbogbo àgbáyé. Àmì àṣẹ. Ó ń rúgbó bọ̀, ó ń rúgbó bọ̀ o, ó ń rúgbó bọ̀. Ẹ dẹ̀ rí wípé mo máa fi ń jáde, mo máa fi ń pariwo torí wípé àlàáfíà kò sí tó dáa tó àlàáfíà láyé. Rúkèrúdò wàhálà nínú ayé, ọlọ́mọdé kárí. Ọlọ́run kó fi sọ̀rọ̀ sọ wa. Ọlọ́run kó dáàbò rẹ̀, kó dáàbò wa o, láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo ìgbàkígbà. Ọlọ́run kó fi wá lọ́kàn balẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, gbogbo ibikíbi tá bá wà, Ọlọ́run kó fi wá ní ọkàn balẹ̀. Ààrí fọ́nrán kan ní ti ń lọ bí oríṣi méjì gan ṣe yìí níta lẹ́nu bíi bóyá jẹta ìjẹrin sóní yìí nípa ọ̀rọ̀ awuyewuye lórí ọ̀rọ̀ ìdí tó wà ní general tó wà lódì kejì General Hospital nílùú Ògbómọ̀ṣọ́. Fọ́nrán yẹn àwọn ọ̀dọ́ mùsùlùmí, àwọn ojúlówó ọ̀dọ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n ṣe. Àwọn ni wọ́n lọ síbi yídì yẹn bí ẹni pé mò ń gbọ́ ohùn bàbá wa ẹnilẹ̀ ẹni yìí Alhaji Subair Mohammed Taofik Lọ́baníkà. Mò ń gbọ́ ohùn wọn níbẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ mùsùlùmí. Nítorí wọ́n dẹ̀ ń gbìyànjú láti fàyọ ni wípé yídì yẹn sìn gbogbo ìlú ló ní, gbogbo ìlú ló ní, pé àwọn máa ń lọ síbẹ̀, wọ́n máa ń lọ gbàdúrà lóòrèkóòrè. Ṣùgbọ́n wọ́n kàn ṣàdédé débẹ̀ ni wọ́n rí wípé wọ́n ti yọ àwọn géètì kan bẹ̀, wọ́n ti fi àwọn míì sí, wọ́n kọ́ àwọn blọọkù kan síbẹ̀. Làwọn wá tú jáde ní wọ́n fọn rere rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ń bí, àbí wọ́n ti ta yídì ni. Àwọn kan nìkan tiẹ̀ sọ bẹ́ẹ̀ pé bóyá wọ́n ń gbọ́ pọ́n ní wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sínú rẹ̀ àbí ta rẹ̀. Sáwọn mùsùlùmí náà làwọn dán wò. Dẹ́ gbogbo àwọn tó wá jẹ́ aláṣẹ lórí yídì yẹn gẹ́gẹ́ báwọn ṣe sọ ń bẹ̀ wípé wọ́n pè wọ́n bá gbogbo wọn sọ̀rọ̀ wípé nǹkan bá báyìí ní ń lọ o lórí ilẹ̀ yídì tó wà ní opposite general, orí yídì general yẹn. Gbogbo wọn láwọn ọmọ kankan sí nípa rẹ̀. Ìyẹn ló wá jẹ́ káwọn sọ síta pé gbogbo ẹni tí bá ń ṣe irú iṣẹ́ yẹn o, wọn bá tọ́ lọ́nà tọ́tọ́, lọ́nà tó yẹ ni, pé ọba àlúwà ńlẹ̀ wọ́n gbọ́dọ̀ bùn ọba gbọ́. Then àwọn tó jẹ́ aláṣẹ lórí ọ̀rọ̀ yídì yẹn gangan tó jẹ́ àwọn olórí mùsùlùmí Ògbómọ̀ṣọ́,
ó yẹ kí wọ́n ó bùn wọ́n gbọ́. Ìyẹn ni wípé wọ́n wá kéde nínú mọ́ṣáláṣí Jímọ̀. Wọ́n dẹ̀ ní họ́ọ̀lù tí wọ́n kọ́ síbẹ̀ yẹn wọ́n ṣò tí wọ́n kọ́ síwájú rẹ̀ gbogbo mùsùlùmí lónìí, mùsùlùmí àná tó ní àti tọ̀la, gbogbo ẹnikẹ́ni bá ti ń jẹ́ mùsùlùmí wọn náwọn ni wọ́n ní họ́ọ̀lù yẹn gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún wa. Sọ wá ní pé kó tó di pé wọ́n kọ́ họ́ọ̀lù yẹn náà wọ́n béèrè lọ wọn pé tí wọ́n kàn wá sàdédé kọ́ ni àwọn kankan mọ́bẹ̀ wọ́n kàn láàánì àwọn náà mo ti wọ́n ń bẹ̀ wá nira kò ń ṣe bẹ́ẹ̀ yẹn pé wọ́n tọ̀ wọ́n dẹ̀ lọ gba àyè wọ́n gbàṣẹ lọ́dọ̀ àwọn tó yẹ kí wọ́n gba àṣẹ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn dẹ̀ ti gbàṣẹ yẹn àwọn ni wọ́n fún wọn láṣẹ. So ẹnikẹ́ni tí ó bá wá ṣe ní ìgbésẹ̀ lórí yídì yẹn bí àwọn tọ́ yẹn náà ṣe tọ́ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ńlọ yẹ kí wọ́n tọ̀ kí wọ́n sì polongo rẹ̀ síta mọ́ṣáláṣí Jímọ̀. Nítorí kálukú náà bá wá ní wọ́n ní wọ́n dá sí ètò yẹn òní tí àwọn ń sọ ń bẹ̀. Then mo fẹ́ ká ṣàkíyèsí dáadáa o, ṣe rí àfi kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin ìlú. Ìfọwọ́sowọ́pọ̀ kó wà àgbọ́yé kó wà láàrin gbogbo aráàlú pátápátá àtọba, gbogbo àwọn olórí ìlú pátápátá. Àsọyé gbọ́dọ̀ wà láàrin wọn, àgbọ́yé gbọ́dọ̀ wà láàrin wọn, ìṣọ̀kan gbọ́dọ̀ wà ní ìlú fi lè tẹ̀sókè. Torí wípé bí mo ṣe ń wo àárín yẹn sìn báyìí ìgbà tí yóò kí ń sọmọdé wọ́n fẹ́ ṣàtúnṣe ńlá kan bẹ̀ ni, wọ́n fẹ́ ṣe àtúnṣe ńlá kan níbẹ̀. Tàbádẹ̀ wò kí ló múlù dàgbà, kí ló múlù kún, kí ló múlù fáìn ju wípé n tó bá kù díẹ̀ káàtó tó fẹ́ bàjẹ́ ká tún ṣe. Èyí tó ti bàjẹ́ pátápátá tá ṣàkíyèsí rẹ̀ ká tún ṣe padà. Dẹ̀nà àwọn nǹkan rere míì náà tó yẹ kí ìlú ó ní, gbogbo àwọn nǹkan rere míì tó yẹ kí ìlú ó ní tí ìlú ò ní á máa gbìyànjú lẹ́yọ kọ̀ọ̀kan kó máa wọ̀lú wá. Ó ní bàbá wa ọba Fọlábí Ọláoyèládùnní Gándì Òrùmọgẹ́gẹ́ kẹta òun náà fi ń pariwo náà fi ń fa eré wípé Ògbómọ̀ṣọ́ Cradle Carnival àwọn gbọ́dọ̀ ṣe, Ọlọ́run dẹ̀ ti ní wọ́n rí ṣe, Ọlọ́run ti mú wá sáyé pé kí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kún wọn papọ̀ láti tún ìlú Ògbómọ̀ṣọ́ ṣe. Ìgbà tí bàbá wa dìde láti tún àwọn shops tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ọjà Agbó ṣe, gbogbo àyàn láàrin tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ìgbésẹ̀ yẹn ó fi hàn wípé kò sífẹ̀ẹ́ láàrin àwọn tó ń kírun ní mọ́ṣáláṣí yẹn àti àpèrè sọ̀hún, tó túmọ̀ sí ní ẹ̀ láì ní fa ọ̀rọ̀ gùn, because àtúnṣe ni wọ́n fẹ́ ṣe, àgbọ́yé gbẹ́sẹ̀lẹ̀ gbọ́dọ̀ wà tí wọ́n fi wá fún baba láìtọ́ pé àwọn ọ̀dọ́ àwọn kéékèèké ni wọ́n á kojú baba wípé baba ò ní rí i ṣe. Làwa fi ń kígbe ńgbà yẹn wípé foundation tẹ́ ẹ̀ fi ń lélẹ̀ yìí kìí ṣe ń tọ́ dáa. Òtítọ́ ọ̀rọ̀ ó dẹ̀ máa ń korò torí pé ń tẹ́ ẹ̀ fi ń lélẹ̀ yìí kò kí ń ṣe ń tọ́ dáa ni, kò kí ń ṣe ń tọ́ dáa rárá, kò kí ń ṣe ń tọ́ dáa o. Ìlú tó bá wà tó níjòyè, gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú rẹ́pọ̀ pẹ̀lú ẹni tó nílùú. Ṣùgbọ́n ti bẹ̀yẹn ń sìn yọ̀dà bẹ́ẹ̀ ni wípé Lèmọ́mù ọjà Agbó ti dá dúró fúnra ẹ̀, gbogbo ohun tí ń ṣe ó ń dá ṣe ni, kò fi lo àwọn tó jẹ́, kò fi lọ bàálù, kò fi lo àpèrè sọ̀hún, kò fi lo àwọn tó jẹ́ mùsùlùmí nínú ìlú yẹn, kò fi lọ wọ́n, òun kàn ń dá ṣe ni. Ṣé wá rí wípé àwọn dínà ọ̀nà kan pé ọba ò ní rí ṣe, wọ́n dínà rẹ̀. Làwa fi ń pariwo gbà yẹn pé kò yẹ kí wọ́n dán yẹn wò, kán jẹ́ kí ọba ṣe tí wọ́n fẹ́ ṣe síbẹ̀, síbi láti tún ìlú ṣe ni, láti tún agbègbè yẹn ṣe ni. Mọ́ṣáláṣí yẹn gbó tó dúdú òun wò, àyíká rẹ̀ ó dún wò, Ògbómọ̀ṣọ́ ń dàgbà sí ni. Táwọn náà bá tún fẹ́ ṣègbésẹ̀ níbì kan tí wọ́n tọrọ àyè lọ́dọ̀ bá pé tọ̀ nǹkan yìí a fẹ́ ṣe o, ọba lọ́wọ́ sí i. So àárín yẹn ń sìn yìí lèmi wọ́n á fẹ́ ká gbé yẹ̀wò dáadáa, ká gbé yẹ̀wò. Mo á fẹ́ ká wo fọ́nrán kan, fọ́nrán tá a bá wá wò yẹn ẹgẹ́ta àárín yẹn ń sìn yóò wá tún fi yé wa wípé ọ̀rọ̀ tí Àmọ̀tẹ́kùn Oòduà ń sọ àti bí ẹni pé àwọn nǹkan ń gbé sókè, àwọn nǹkan ń fà wálẹ̀ àti ibo gangan ni ló ti bẹ̀rẹ̀. Òun lèmi fi ń kígbe ńgbà yẹn wípé ẹ bá ti irú àwọn ọ̀dọ́ tó ṣe mistake yẹn ẹ mú wọn lọ́dọ̀ bàbá kí wọ́n lọ bẹ̀bẹ̀. Tán bá bẹ̀bẹ̀
àárín yẹn tẹ́ ẹ sọ tẹ́ ẹ gbọ́ yé tí wọ́n kọ́ ibẹ̀ yẹn ìlú ń dàgbà sí nìyẹn. nítorí kálukú náà bá wá ní lágbára tí bàbá ń jà fún gan nìyẹn pé bó ṣèlú mo bá lágbára ni tí mo ní ṣe nǹkan kan kí n gbàṣẹ kí n ṣe. bí wọ́n ló bá lágbára láti kó fẹ́ ṣe nǹkan tó dáa sí ìlú ni kó gbàṣẹ kó ṣe kó kálukú máa ṣe tiẹ̀ kó dẹ̀ jẹ́ pé tí ó máa mú ìlú dàgbàsókè ni kó wá jẹ́ wípé pẹ̀lú àṣẹ bàbá wa HIM Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Ọba Afọlábí Ọláoyèládùn ní Ghandi Òrùmọgẹ́gẹ́ kẹta ni. ntí àwọn ń sọ lásọyé ni ẹ wípé ó yẹ kí wọ́n fi hàn wípé nǹkan báyẹn fẹ́ wáyé àwọn tó yẹ kí wọ́n mọ̀ sí ó yẹ kí wọ́n sọ fún wọn ó yẹ kí bàbá ó gbọ́ torí pàṣẹ ààfin náà ni wọ́n ní ìdìyẹn fi wáyé kò sí tí wọ́n ṣe ń bẹ̀ àwọn gan lè dá sí ẹ bá sọ fún wọn pé bàbá nídìí rẹ lọ yín bẹ̀ wá káàbọ̀ sí búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan yá ẹ máa bọ̀ wá gbàgbé ẹ pé bẹ́ẹ̀ náà mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìyá ọmọ ìyá kan náà bàbá kan náà ni wá pé tá máa bára wa jà jẹ́ ká lọ wo fídíò yẹn ká tó fi mọ̀ tó ń lọ. ẹ káàárọ̀ gbogbo àwa mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ káàárọ̀ gbogbo àwa mùsùlùmí àgbáyé pátápátá gbogbo lè ń kọ́ a kú àsìkò yìí Ọlọ́run á máa wà pẹ̀lú wa. ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn Oòduà ó ní mo wá mú tó yín létí o. Àmọ̀tẹ́kùn Oòduà tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́. Àmọ̀tẹ́kùn Oòduà tí ń bẹ ní Ògbómọ̀ṣọ́ tí máa ń sọ ìsọkúsọ nípa ohun tí ojú rẹ̀ ò tó ohun tójú rẹ̀ ò rí. kí ló ka Àmọ̀tẹ́kùn gangan pẹ̀lú ọ̀rọ̀ mùsùlùmí? kí ló ka Àmọ̀tẹ́kùn gangan nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam? èmi ò mọ̀ tó kàn o èmi ò mọ̀ tó kàn rárá aláìmọ̀ tó kàn sí ni tí ń ṣe tó yẹ kó ṣe inú òjò tí ń ṣe inú ẹ̀rùn kò mọ̀ tó kàn rárá kò mọ̀ tó kàn nú ayé. ó wà nínú ìlú Ògbómọ̀ṣọ́ inú ìlú Ògbómọ̀ṣọ́ yìí náà ló wà tí gbogbo orúkèrúdò ti fi ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ wípé kìrìsìtẹ́nì ni ẹ́ kìrìsìtẹ́nì ò ní ẹ́. èmi ò wá tí rí kìrìsìtẹ́nì kan nínú ìlú Ògbómọ̀ṣọ́ tó ń yọnu sí awuyewuye ọ̀rọ̀ mọ́sálásí ọ̀rọ̀ lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó tayọ ọ̀wọ́ nìkan. fura sọ̀rọ̀ ara rẹ̀ fura sí ọ̀rọ̀ ara rẹ̀ dáadáa torí pé bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí mọ̀dò tá a bá sì jorí mọ̀dò àwùjọ gbóngbó la ò gbúdọ̀ lọ tá a bá tún wá lọ àwùjọ gbóngbó ìwọ̀n ara ẹni ńlọ yẹ ká mọ̀. kí ló kàn ẹ́ gan-an pẹ̀lú ọ̀rọ̀ mùsùlùmí? kí ló kàn ẹ́ gan-an pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam nílùú Ògbómọ̀ṣọ́? kí ló kàn ẹ́? Christian ni ẹ́ Christian ni ẹ́ ó wá fi ọ̀rọ̀ chọ́ọ̀chì kalẹ̀ ọ̀rọ̀ ti mọ́sálásí ọ̀rọ̀ ti yídì ọ̀rọ̀ tẹ̀sìn Islam ló wá mú gbọ́. èmi ò tí ì rí lọ́jọ́ kan péré rí kó sọ̀rọ̀ nípa ẹ̀sìn Christianity tó ń sìn gangan. àyè wá gba irọ́ pátápátá tí a bá ń kírun jímọ̀ ọlọ́ máa lọ bẹ̀ máa lọ sí interview àwọn èèyàn bẹ̀ máa ṣe recording. gbogbo bó ti wá ń ṣe tó yìí náà táwọn èèyàn ń rò pé ó nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam ni o ó nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam ni o ó darapọ̀ mẹ́sìn Islam ó darapọ̀ mọ́ ẹ̀sìn Islam yìí ó sì ṣe ìgbésẹ̀ tí ìrẹ́pọ̀ yóò fi wà láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì dẹ̀ ni ẹ́ ó ṣe ìgbésẹ̀ kankan o tó lè mú ìrẹ́pọ̀ wá láàrin mùsùlùmí torí pé tá bá wo ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa kìrìsìtẹ́nì ni mùsùlùmí ni àtòníṣẹ̀ṣe ni ọmọ ìyá kan náà bàbá kan náà ló bí wọn ìyá kan náà bàbá kan náà ló bí wọn o torí ọ̀rọ̀ tí ó bá kànyàn téèyàn bá ń dá sí nígbà míì kó mọ bí ó ṣe dá sí kó mọ ọ̀nà tí ó gbà tí ó fi dá sí ọ̀rọ̀ yẹn. àwọn tó lọ sórí ilẹ̀ yídì yẹn
àwọn tó ń dárúkọ yẹn tó ní bàbá wa ẹni ńlá ẹni yẹ ní àpọ́nlé ọlọ́lá wa táyé ọmọ yẹ lọ títí láéláé, bàbá wa Alhaji Zubair Muhammed Taofik Lọ́baníkà pẹ̀lú àwọn kan tí wọ́n lọ bẹ̀. bóòlù yẹn ṣe lè rí nǹkan àjèjì tí èèyàn ò retí nínú tó bá jẹ́ dúkìá ìlú àbí tó jẹ́ dúkìá ti mùsùlùmí tí wọ́n wà nílé sọ̀rọ̀ lé lórí. kì í ṣe pé èbú ni wọ́n ń bú, kì í ṣe pé jà ni wọ́n ń jà, bọ̀ àwọn àwo ló já blọ́ọ̀kù síbẹ̀, àwọn àwo ló yọ géètì kalẹ̀ tó rì míì síbẹ̀. ní tí wọ́n dẹ̀ ń sọ yìí tó bá gbọ́ fọ́nrán yẹn dáadáa, tó bá wò dáadáa, wọ́n ń sọ wípé àwọn tó ṣe wọ́n gbìyànjú, wọ́n ṣe fún fíṣẹ̀bílẹ̀ láàyè ni. wọ́n gbìyànjú o, torí pé ẹni tó bá rí nǹkan kan tó kù díẹ̀ káàtó tó bá tún ṣe, ó gbìyànjú. ẹni tó bá rí ní tó ti bàjẹ́ tán yányán tó ṣàtúnṣe rẹ̀, ó gbìyànjú, ó try. kò sì sí ní tí gbogbo wa ń lé ń bẹ̀yànjú wípé àlàáfíà là ń lé nílùú tó lọ́ba tó néjòyè, nílùú tó lọ́ba tó néjòyè tó sì ní ẹ̀sìn nínú. ẹ̀sìn Islam ń bẹ ńbẹ̀, ẹ̀sìn Kìrìsìtẹ́nì ń bẹ ńbẹ̀, oníṣẹ̀ṣe ń bẹ ńbẹ̀, táwọn ẹ̀sìn kọ̀ọ̀kan sì láwọn olórí tí ń tukọ̀ wọn. dẹ̀ ń pàápàá jùlọ ní tó bá jẹ́ nǹkan ìlú tí ẹnìkan lè máa dá a ṣe, kó kó àwọn kan sábẹ́ kó lóun dá a ṣe. wọ́n náà fi ọ̀rọ̀ rora rẹ wò, fọ̀rọ̀ rora rẹ wò, bóyá Catholic Church ń lò ń lọ, bóyá Catholic Church ń lò ń lọ. ẹ kàn débẹ̀ láàárọ̀ ọjọ́ kan lẹ́bàá tẹ́ ti tú gbogbo páànù òrùlé, ẹ bá tẹ́ ti tú gbogbo pákó dálẹ̀, tẹ́ ti kó pákó tuntun míì kalẹ̀, tẹ́ ti kó páànù tuntun míì kalẹ̀, tẹ́ ti kó èso kalẹ̀, táwọn òṣìṣẹ́ ti dúró bíbà tí wọ́n ń ṣe àtúnṣe rẹ̀, tí wọ́n ń tún chọ́ọ̀chì ń ṣe. sáfẹ́ sọ pé ohun rere tí wọ́n ń ṣe yẹn ìní ọ̀dà ṣe bí wọ́n dá sí tọlọ́run ni. wọ́n á béèrè owó lọ́wọ́ ẹ̀dín kankan, àwọn náà mọ ọ̀nà tẹ́ fi rówó yẹn tẹ́ fi ń tún ṣe. ṣùgbọ́n ṣé kò yẹ kán sọ fáwọn ọmọ ìjọ àgbólórí ìjọ gangan kí wọ́n sọ fún wọn pé tọ nǹkan báyìí o, a fẹ́ ṣe o, ṣé kò yẹ kí wọ́n kọ́kọ́ gbáàyè, tàbí pé kí wọ́n sọ pé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé nì kí ìlú ó lè mọ̀. fọ̀rọ̀ rora rẹ wo, gbogbo ohunkóhun tí èèyàn bá ń ṣe tó bá ń sọ láyé yìí, kó bẹ̀rù Ọlọ́run, kó bẹ̀rù Anabi Muhammad sallallahu alaihi wasallam, kó bẹ̀rù Jesus Christ, kó bẹ̀rù Ọ̀rúnmìlà, torí mẹ́ta lọ́kan nílùú Ògbómọ̀ṣọ́. gbogbo tí èèyàn bá ń ṣe kó rántí ọ̀la, kó rántí ọ̀la. tó bá dẹ̀ ló ń sọ̀rọ̀ tó ń hun ọ̀rọ̀ kalẹ̀, kó rántí àwọn tó mọ ọ̀rọ̀ gbọ́ ju bí wọ́n ṣe ń hun kalẹ̀ lọ. ní tí wọ́n ń ṣe yẹn kìí ṣe pé ni wọ́n sọ wípé kò dáa, kìí ṣe pé òun yẹn ni wọ́n takò, kìí ṣe yẹn ni wọ́n takò. ṣùgbọ́n ṣé kò yẹ kí wọ́n sọ fún gbogbo aráàlú, ṣé kò yẹ kó bá ìlú ọmọ wípé wọ́n fẹ́ ṣe àtúnṣe lórí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ mùsùlùmí? ṣé kò yẹ káràlú ọmọ ipa tó ń kálukú bá ní yóò dá sí, kìí ṣe ohun tí wọ́n ń ṣe lábẹ́nú àbí lábẹ́lẹ̀ àbí ń kọ̀rọ̀. kò ń ṣe ohun tí wọ́n ń ṣe lábẹ́nú o, kò dẹ̀ ṣe ohun tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀, kò ń ṣe ohun tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀ rárá. dẹ́ mo sì fẹ́ kó o ṣèrántí dáadáa o, tọrọ wà ní Ògbómọ̀ṣọ́, wà ní Ògbómọ̀ṣọ́ ń táìmì yẹn tí bàbá wa ẹni ńlá ẹni yẹ ní àpọ́nlé ọba aláyélúwà HIM His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́ ẹ̀mí gígùn àtàláfíà fún bàbá wa, kírùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ kó dọ́kínní. nígbà tí bàbá wa fẹ́ ṣe ìgbésẹ̀ lórí wípé kí wọ́n ṣe àtúnṣe àwọn ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí, bàbá ló nílùú, bàbá ló nílùú, bàbá ló nílẹ̀, sọ̀hún ló nílùú, sọ̀hún ló nílẹ̀. bàbá ṣègbésẹ̀, wọ́n já blọ́ọ̀kù síbẹ̀, ẹ mọ tí ẹ fojú bàbá rí ngbà yẹn. ó wà ń lu o, mọ́ sọ pé ò sí ń lu o, ó wà ń lu o. àtúnṣe ni wọ́n fẹ́ ṣe síbẹ̀, táwọn tẹ ní àwọn ọ̀dọ́ mùsùlùmí tó wà lábẹ́ lèmọ́mù ọjà Agbó, PhD Dàpọ̀ àbí Dàpọ̀ sì ni wọ́n pè ní, tán fẹ́ ṣe àtúnṣe rẹ̀. àwọn ọ̀dọ́ tó wà lábẹ́ rẹ̀ ṣebí ni wọ́n tako bàbá, ṣebí ni wọ́n ń lẹ́kọ̀ọ́, ni wọ́n ń lé àpótí, ni wọ́n ń sọ pé wọ́n fẹ́ kó ojúbọ síbẹ̀ ni, tó jẹ́ pé nǹkan ìlú ni, ọba ìlú gangan ló fẹ́ tún ilẹ̀ rẹ̀ ṣe
tẹ́ sígun nísìnyí the same thing tẹ́ ẹ ṣe ń bẹ̀ yẹn wọ́n fẹ́ sígun àbáǹkú wọ́n fẹ́ tún lù ṣe ẹ̀yin sígun láàrin yẹn o dẹ̀ sọ pé ò sí ń lù ó wà ń lù nísìnyí ẹ wá tún fẹ́ ṣe ẹ̀yin náà fẹ́ ṣe àtúnṣe lára dúkìá tó jẹ́ ti ìlú lára dúkìá ìlú Ògbómọ̀ṣọ́ àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ pé látàbẹ́ sọ̀hún náà nílé wọn nílẹ̀ yẹn ti wá then ọ́fíìsì tí wọ́n kọ́ síbẹ̀ bóyá họ́ọ̀lù dẹni tí wọ́n kọ́ sínú yídì yẹn wọ́n láwọn tó kọ́ síbẹ̀ wọ́n bi wọ́n léèrè wípé wọ́n ní wọ́n ṣègbésẹ̀ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ wọ́n lọ gba àṣẹ láti ibi tó ti yẹ ká ṣe ó ti wá kó tó di pé wọ́n kọ́ nǹkan kan síbẹ̀ yẹn ìtì adé ẹ̀kọ́ yẹn gbogbo mùsùlùmí àgbáyé pátápátá ń lò ní ó kó tó Ògbómọ̀ṣọ́ nìkan gbogbo mùsùlùmí lónìí ṣùgbọ́n sí ìgbà tí ẹ̀ bá wà kàn lọ kẹ́lẹ́kẹ́lẹ́ bóyá àárín òru wọn kó búlọ̀kù lọ bóyá àárín òru ilẹ̀ ń yọ géètì ilẹ̀ ń yọ gbogbo ẹ̀ ṣé ìwọ ọmọlúàbí gan-an ènìyàn wọ́n ní kẹ́ ẹ jẹ́ kí ìlú ọmọ kọba tó ní ìlú ọmọ káwọn mùsùlùmí ìlú ọmọ kí wọ́n kéde ẹni tó bá wù láti dá sí yóò dá sí kìí ṣe pé wọ́n ní tí wọ́n ń ṣe ní ọ̀dà wọ́n gbégbé kúgbé lẹ̀ wọ́n tú ìtukùtù wọ́n tú tukutu o wọ́n tú ìtukùtù rárá wọ́n tú tukutu ìwọ nìkan kọ́ ló wo fọ́nrán yẹn ní tí wọ́n dẹ̀ tẹnu mọ́ ní tí wọ́n ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó bá ṣerú sẹ́bẹ̀ ó gbọ́dọ̀ tọ́ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ kò ju bá ń lọ kókóró tó wà ń bẹ nìyẹn kókóró tó wà ń bẹ nìyẹn o tó wá ń sọ jáde ń sì wípé àwọn kan ń dàrú àwọn tá lọ bẹ̀rẹ̀ rẹ̀ gan síbẹ̀ náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ní ibi ọjà gbóǹbí ṣọ́ọ̀bù tí wọ́n fẹ́ kọ́ tẹni pé kò lè ṣeé ṣe ọba tàná ó ti dán àwẹ̀ ńlẹ̀ jẹ́ kó ṣeé ṣe tí bá pẹ́ bàbá àṣàlẹ̀ rẹ̀ gangan iná sọ̀rọ̀ ń jáde bàbá àṣàlẹ̀ PhD dàápọ̀ so ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ kẹyìn ẹ jẹ́ ká bẹ̀rù ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ ibo la mọ̀ tá ń lọ. ṣe wà dáadáa ẹ make sure ẹ follow YouTube channel mi ọ̀fẹ́ ni tẹ́ bá ti click lè subscribe tẹ́ subscribe lé lórí wọn ìjáwó lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá nípa ọ̀rọ̀ ODD àwọn kan jáde àti àwọn tó jáde àwọn Tọ̀fíkì Lọ́báníkà àtàwọn míì náà táwọn náà jáde pé àwọn wo ló já búlọ́ọ̀kù àwọn wo ló ṣe kinní kan kò sí bí àwọn kan ṣe fẹ́ máa progress ìlú táwọn kan sì ń jẹ́ enemy of progress kò sí bí gbogbo kan ṣe fẹ́ work báyẹn. Now ẹ̀yin mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tó bá yá ẹ sọ wípé àwọn kan náà ni wọ́n ń ṣe kíní kan àtẹ̀yìn tẹ̀ mọ àwọn kan tó ń ṣẹlẹ̀ ẹ wá jókòó ẹ wá gbọ́n tó ṣẹlẹ̀. Gbogbo wa báyìí ṣe mùsùlùmí bá a jẹ́ mùsùlùmí gbogbo wa la mọ̀ bí tí wọ́n ń pè ní ODD níwájú general. Géètì ń bẹ ní ODD yìí tí wọ́n sì fẹ́ǹsì ẹ̀ látọjọ́ tó ti pẹ́. Àmọ́ àwọn géètì yìí ti bàjẹ́ gbogbo fẹ́ǹsì ló ti wó tán débi páwọn kankan lè gba orí fẹ́ǹsì kí wọ́n kàn wọlé síbẹ̀. Àwọn ṣé OMC tí wọ́n jẹ́ olórí fún gbogbo àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ tí ẹnìkankan ò sí lè dì náà ń pé wọ́n èso lórí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àti àìmọ̀ ní o àti àwọn kíní tí wọ́n wà lọ́ndà the great chief imam of Ògbómọ̀ṣọ́ land tẹ́nìkankan ò lè dispute ẹ̀ ó lè dìsẹ́ káwọn mí ní okòrò àwọn jọ kí wọ́n sọ́ra wọn lókọ̀ ọ̀ká o bí irú àwọn tí wọ́n ń pera wọn ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum gbogbo àwọn yẹn recently ni wọ́n àmọ́ àwọn tó tó post láàmù Ògbómọ̀ṣọ́ mú gangan àwọn OMC ni àwọn ni wọ́n wá wò pé òsì géètì ní ẹnu ọ̀nà mọ́ ó ti bàjẹ́ wọ́n wá tún àwọn géètì yẹn ṣe bí wọ́n sì gbé mi bẹ́ẹ̀ ni wọ́n sàṣà àwọn géètì yẹn àwọn yìí náà wọ́n tó kó blọ́ọ̀kù wá pé gbogbo tó gbogbo àwọn èèyàn máa ń gbò wọlé tí wọn ò ní gbójú ọ̀nà wọlé tẹ́gbẹ́ lóru àwọn èèyàn kan lè lọ ọbẹ̀ ọlọ́mọjàrí tí ò dáa wọ́n wá kó blọ́ọ̀kù lọ síbẹ̀ káwọn fi tún àwọn fẹ́ǹsì yẹn ṣe ẹlẹ́ ń lo bẹ̀ ẹ láwọn kan ń lo bẹ̀ wọ́n sọ pé wọ́n ṣe ń lo bẹ̀ wọ́n sọ pé wọ́n má lo bẹ̀ mọ́ àmọ́ bí tẹ́ ń lò tẹ́ ẹ̀ tó ń ṣe
ibi tẹ́ ń lò tẹ́ rí pé géètì ibi ọ̀dá tẹ́ sì fílẹ̀ ń gbanyawu everybody kan wọbẹ̀ àtàmúgbó àwọn èèyàn lọ yàgbẹ́mbẹ̀ wọn lọ sí gbogbo ẹ̀ táwọn kan wá dìde tẹ́ lẹ́yìn ń lò ó ẹ̀yin ń ṣàdúrà ń bẹ̀ orí ibẹ̀lẹ̀ tí máa ń ṣàdúrà ọlọ́sìn máa ń gbàdúrà yín orí ẹ̀yin ò ṣe wọ́nà àti túnṣe. ókè nítorí pé wàhálà ti wà nísìn àwọn tó bá ronú bí wọ́n ṣe tún nǹkan ṣe tí nǹkan òfin ní bàjẹ́ wọn gbọ́dọ̀ ṣe mọ́ wọ́n gbọ́dọ̀ fílẹ̀ kọ́ máa bàjẹ́ lọ ni torí tẹ́yìn gbé lọ́wọ́ ní kí gbogbo nǹkan máa bàjẹ́. àwa ń sọ lónìí pé àwọn OMC tí gbogbo yín mọ̀ àwọn ìní wọ́n wò pé bíbẹ̀ yẹn ṣe rí kò dáa àwọn ni wọ́n lọ tún géètì ṣe mọ́ ẹsẹ̀ géètì ẹ̀yin náà rí o ẹni ẹ̀sọ́ pé tẹ́gbẹ́ bíṣẹ̀bílì láì wọ́n bá ṣe ọ̀tẹ̀ yín lọ́rùn wáì tẹ́yìn ò ṣe ṣe bíṣẹ̀bílì láì ibi tẹ́ ń lò ẹ̀yin ò ṣe pé àwọn tí náwó wàhálà tẹ́ ń ná kí wọ́n lọ tún ṣe bẹ́yìn mùsùlùmí lẹ́ni ẹ̀yin ṣe ń wó wọn. àwọn kan wá jáde mo wá gbọ́dọ̀ fìdí sọ pé ìgbà tí àwọn fẹ́ kírun bẹ̀ inú gbẹ́gẹ́ làwọn sàn kankan òkè tí wọ́n tún wá fílẹ̀ kó tún wá máa bàjẹ́ lọ torí ìjà tẹ́ ń jà àbí torí tẹ́ ń bá máa mú fà ẹ fẹ́ kó jẹ́ pé ńgbà tẹ́yìn ò ti lè tún ṣe ohun tí kì í ti sẹ́yìn ilẹ̀ tún ṣe láti dáadáa náà tẹ́lẹ̀ káwọn nǹkan yóò wà ń bẹ̀ kó bàjẹ́ àwọn OMC tí wọ́n lágbára láti tún ṣe àwọn ni wọ́n tún ṣe wọ́n sì tún ṣe fún mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní tẹ́ ẹ̀ bá kara yín fún mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mọ́ pírọ́blẹ̀mù ti yín nù wọn sọ pé kẹ́ ẹ mọ́ lò ó àmọ́rú bẹ̀yìn ọgbọ́n lọ wà ń bẹ̀ kọ́ wá rí nígbà tó yẹ bó ṣe ẹ̀sáwọn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ kẹ́ ajátẹ̀rọ kan máa wọ bẹ̀ káwọn amúgbọ́ lọ mọ́ amúgbó ń bẹ̀ káwọn tó bá wù pa àwọn fẹ́ yàgbẹ́ wọn ò rí tọ́lẹ́tì kí wọ́n kó bẹ̀ káwọn kan lọ mọ́ gọ́ bẹ̀ lóru kò yẹ kó lè rí bẹ̀. n tó ṣẹlẹ̀ nu gbogbo ayé tí wọ́n fi ń pariwo lánàá tí wọ́n fi ń ṣe fídíò àwọn kan tọ́jọ́ ọmọ kẹ́nẹ́ kan ni wọ́n lọ sí káṣí ẹ̀mọ́ tẹ́ fẹ́ sọ̀rọ̀ ìsìláàmù dàgàn. àwa kírísítẹ́nì èmi ọ̀gbọ́n bí táà ti ń fi ìlú tó ọ̀rọ̀ ẹ̀sìn rí pé lágbájá kí ìsọmọ Ògbómọ̀ṣọ́ torí díẹ̀ yìí àbí kí ìsọmọ ìlú kan kò gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn èmi ọ̀gbọ́n rí o. ní tí mo ní kí n wá yànnà nánú ẹ ṣe ní tó ṣẹlẹ̀ nìyẹn.